Nnamdi Kanu wẹ̀wọ̀n ẹ̀wọ̀n gbére ni o. Lónìí 20 oṣù kọkànlá ọdún 2025 adájọ́ ilé-ẹjọ́ gíga ìlú Àbújá kan onídàájọ́ James Ọmọtọ́ṣọ́ sọ ọkùnrin ajìjàgbara kan tó ń jà fún orílẹ̀-èdè Biafra Nnamdi Kanu sí ẹ̀wọ̀n gbére. Gẹ́gẹ́ bí adájọ́ náà ti wí pàápàá àwọn ẹ̀ṣẹ̀ tí Kanu ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n lè torí ẹ̀ dájọ́ ikú fún ni. Ṣùgbọ́n adájọ́ yẹ ọ̀rọ̀ ẹ̀ wò ohun tí wọ́n sì ṣe jù ú sẹ́wọ̀n gbére nìyẹn. Kó tó di pé adájọ́ dájọ́ lọ́wọ́ ìrọ̀lẹ́ òní wàhálà ti kọ́kọ́ ṣẹlẹ̀ nílé ẹjọ́ níbi tí Nnamdi Kanu ti da kóòtù náà rú tó sì bú adájọ́ náà pẹ̀lú àwọn míì nílé ẹjọ́ yìí tó ń pariwo rárá pé adájọ́ yìí kò mọ̀wé òfin àti pé níbo ló ti rí àwọn òfin tó ń kà irú adájọ́ wo nìyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbẹ̀ ni adájọ́ ti ní kí wọ́n gbé e jáde pé kò pọn dandan kó wà níbi tí wọn yóò ti ṣèdájọ́ ẹ̀ kò síbi tí kò lè wà tí wọn yóò ti ju ìdájọ́ ẹ̀ fún un. Bí àwọn agbófinró ti ń sin Kanu jáde bẹ́ẹ̀ ló fèpè bọnu nígbà tó déwájú àwọn onídàájọ́ wọ̀nyí tó ní God will punish you now and forever. Ìyẹn ni pé Ọlọ́run yóò fìyà jẹ wọ́n láti ìsinsìnyí lọ àti títí ayé. Kó tó dà báyìí ni adájọ́ ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ ẹ̀ àwọn ohun tí Kanu ṣe àti àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án níwájú òun. Ẹ̀sùn oríṣìí 7 ní ìjọba àpapọ̀ fi kàn án gbogbo ẹ̀ ni adájọ́ Ọmọtọ́ṣọ́ sì ti dá a lẹ́bi. Adájọ́ náà ní ó jẹ̀bi láì ní àlàyé kankan nínú ni. Ó ní ó jẹ̀bi àwọn ẹ̀sùn ìwà ìfẹ̀míṣòfò tí wọ́n fi kàn án wọ̀nyí nítorí àwọn ohun tí òun náà ṣe. Ó ní yàtọ̀ sí pé Kanu ń pariwo pé àwọn fẹ́ ní Biafra gbọ́dọ̀ kúrò lára Nàìjíríà. Nínú gbogbo àwọn fídíò tí wọ́n kó wá síwájú òun Kanu tó ń fohùn ránṣẹ́ sáwọn èèyàn tó ń halẹ̀ mọ́ wọn tó sì ń sọ pé àwọn yóò pa wọ́n bí wọn kò bá tẹ̀lé àwọn àṣẹ tí òun bá pa. Ó ní àwọn ìkéde ẹ̀ tó ń ṣe tó ń sọ pé àwọn ọmọ ilẹ̀ Ìgbò kò gbọ́dọ̀ jáde ní gbogbo àwọn ìpínlẹ̀ tó wà níbẹ̀ láwọn ọjọ́ kan tó ń kéde ìséde pẹ̀lú ìlérí pé ẹnikẹ́ni tó bá ṣí ṣọ́ọ̀bù ẹ̀ níbẹ̀ lọ́jọ́ tí òun bá ní kí wọ́n má jáde wọn yóò sun tọ̀hún mọ́ inú ṣọ́ọ̀bù ẹ̀ náà ni. Adájọ́ ní lára ohun tí wọ́n ń pè ní ìwà ìfẹ̀míṣòfò nìyẹn. Adájọ́ Ọmọtọ́ṣọ́ ní gbogbo ẹnu lòun fi sọ o pé Nnamdi Kanu kì í ṣe afẹ̀míṣòfò abẹ́lé kì í ṣe afẹ̀míṣòfò ti Nàìjíríà nìkan pé afẹ̀míṣòfò àgbáyé ni nítorí òun náà ló pàṣẹ fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tó pè lọ́mọ Biafra pé kí wọ́n lọ kọlu ẹ́mbásì àwọn ará Amẹ́ríkà àti ti àwọn ará Britain ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó sọ̀rọ̀ náà lẹ́nu lásán kọ́ ìkéde pàtàkì ló pe kinní náà lórí rédíò Biafra tó jẹ́ òun lọ̀gá wọn pátá níbẹ̀. Yàtọ̀ sí ìkéde pé kí wọ́n bà iléeṣẹ́ tó ń ṣojú àwọn orílẹ̀-èdè méjèèjì yìí jẹ́ nílẹ̀ wa. Adájọ́ ní Kanu tún pàṣẹ fáwọn ọmọ ẹ̀ pé kí wọ́n kọlu aṣojú ilẹ̀ orílẹ̀-èdè Britain ní Nàìjíríà nígbà náà Catherine pé kì í ṣe obìnrin tó fẹ́ràn àlàáfíà rárá kí wọ́n má fààyè àlàáfíà gbà á níbikíbi. Yàtọ̀ sí èyí adájọ́ yìí ní bẹ́ẹ̀ ni Nnamdi Kanu pàṣẹ fún gbogbo ọmọ Biafra tí wọ́n bá wà ní yunifásitì pé kí wọ́n lọ́ọ́ máa ṣe àwọn kẹ́míkà burúkú kan tó ń pààyàn orúkọ kẹ́míkà náà sì ni Molotov cocktails kí wọ́n lè máa fi kọlu àwọn tí wọ́n bá fẹ́ pa. Ìwà ìfẹ̀míṣòfò kan kò tún burú ju èyí náà lọ bẹ́ẹ̀ ládájọ́ wí nígbà tó ń dájọ́. Àti pé ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2020 Kanu ní kí àwọn ọmọ Biafra sá wọnú igbó lọ kí wọ́n máa ṣọ́ àwọn mọ́tò ọlọ́pàá tàbí ti sọ́jà tí wọ́n bá ti rí bí wọ́n bá ti rí wọn ni kí wọ́n kọlù wọ́n pé èèyàn ẹlẹ́rùn ara làwọn ọlọ́pàá àti sọ́jà bí wọ́n bá ṣá wọn ládàá yóò ṣẹ̀jẹ̀ bí wọ́n bá sì gún wọn lọ́bẹ yóò ṣẹ̀jẹ̀ náà ni. Adájọ́ ní Kanu pàṣẹ lórí rédíò Biafra fáwọn tí wọ́n ń tẹ̀lé pé ẹni yòówù ní Nàìjíríà tí àwọn ọmọ Biafra bá ti rí tí wọ́n wọ aṣọ ọlọ́pàá tàbí aṣọ sọ́jà kí wọ́n mú wọn balẹ̀ kíákíá ni kí wọ́n pa á. Adájọ́ ní ọ̀rọ̀ tí Kanu sọ ránṣẹ́ sí àwọn tí wọ́n ń ṣe ìwọ́de EndSARS lẹ́kọ̀ọ́ ní 2020 tó ní kí wọ́n máa bà gbogbo ohun ìní ìjọba jẹ́ lẹ́kọ̀ọ́ kí wọ́n sì mú gbogbo ẹni tó bá dá wọn dúró balẹ̀
adájọ́ ní lára ìfẹ̀míṣòfò ni nítorí ohun kan náà tó ń sọ ni pé kí wọ́n pa àwọn tí wọn kò ṣe ohunkóhun fún ẹnìkankan tí wọn kò sì ṣẹ̀ sí òfin orílẹ̀-èdè. adájọ́ náà ní ẹnikẹ́ni tó bá ṣẹ̀ sí òfin wọ̀nyí ìdájọ́ ikú lòpin ìdájọ́ tí wọ́n lè fún un, pàápàá nígbà tí wọ́n ti fi ààyè sílẹ̀ fún ọ̀daràn náà láti wá sọ tẹnu ẹ̀ kó sì wí àwíjàre ohun tó bá ṣe. olùpẹ̀jọ́ ìjọba Adégbóyèga Awómọ́lò SAN ní kò sí ohun tí adájọ́ tún yẹ̀wò nínú ọ̀rọ̀ ọmọkùnrin Kanu yìí pé kí wọ́n dájọ́ ikú fún un lẹ́ẹ̀kan náà ni. ó ní bí wọ́n bá dá ẹjọ́ ikú fún ni yóò jẹ́ ìdájọ́ òdodo fún ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tó kú nítorí ìwà ìfẹ̀míṣòfò tí Kanu hù. Awómọ́lò ní bí àwọn agbófinró 75 ni wọ́n bá ogun tí Kanu dá sílẹ̀ lọ, pàápàá ní àwọn ilẹ̀ Ìgbò yíkáyíká. ọkùnrin àgbàlagbà lọ́ọ̀yà náà ní bí wọ́n bá ti dájọ́ ikú fún un tán báyìí kí wọ́n rí i pé wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ o, kí wọ́n rí i pé kò ní àǹfààní sí fóònù tàbí ohunkóhun láti fi sọ̀rọ̀ sórí ayélujára, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìwà ìṣekúpani àti ìwà ìfẹ̀míṣòfò tó hù yìí ayélujára ló lò láti fi ṣe gbogbo ẹ̀ pátá. àti pẹ̀lú agbẹjọ́rò ìjọba yìí ní bí wọ́n bá ti dájọ́ ikú fún Kanu tán kí wọ́n má gbé e sí ọgbà ẹ̀wọ̀n yẹ́gẹyẹ̀gẹ́ kan o, ibi tí ààbò tó péye tó bá wà tí ààbò ibẹ̀ sì le koko kẹ́nìkan ò lè dọ́gbọ́n jáde tàbí kí wọ́n fọ́ ibẹ̀ ni kí wọ́n gbé e sí. Awómọ́lò ní pẹ̀lú gbogbo aburú tó ti ṣe yìí bí wọ́n bá dájọ́ ikú fún un nìkan ló lè jẹ́ ìdájọ́ òdodo tí yóò sì lè fi ẹ̀mí àwọn tí wọ́n pa balẹ̀ níbi yòówù tí ẹ̀mí wọn bá wà. nígbà tí ọ̀rọ̀ ti wá rí báyìí ọmọ ilé ìgbìmọ̀ asòfin kan l'Àbújá Obi Agwuosa ló dìde tó ní ará àdúgbò Kanu lòun torí àdúgbò ẹ̀ nílẹ̀ Ìgbò Umuahia North àti Umuahia South lòun ti wá ní ìpínlẹ̀ Abia, ibẹ̀ lòun ń ṣojú fún un pé bí ẹjọ́ yìí sì ti ń lọ lòun ti ń wá sílé ẹjọ́ láti ọjọ́ yìí wá. ọkùnrin náà ní yàtọ̀ sí pé òun àti Kanu jọ lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ìwé girama ni òun rí bí ojúṣe òun láti ṣe àdúrótì fún Kanu nígbà tó jẹ́ ọmọ agbègbè ibi tí wọ́n ti yan òun wá sílé ìgbìmọ̀ asòfin ni. ó ní kí adájọ́ Mọ́tòṣọ́ dákun jọ̀wọ́ kó ṣe ojú àánú wo Nnamdi Kanu pé nítorí ọmọkùnrin náà ti jìyà púpọ̀ lórí àwọn ẹ̀sùn wọ̀nyí kí adájọ́ má sì fi àwọn ohun tó ń ṣe lásìkò yìí bí nítorí ọ̀rọ̀ náà lè ti bọ́ sí ìkanra gidi fún un. ó ní kí adájọ́ dáríjì kó ṣàánú ẹ̀ kó sì dín ìjìyà ẹ̀ kù dáadáa. ó ṣeé ṣe kó jẹ́ èyí ni adájọ́ Mọ́tòṣọ́ rò tí kò ṣe ju ìdájọ́ ikú lu Kanu tó jẹ́ kàkà bẹ́ẹ̀ ẹ̀wọ̀n gbére ló sọ ọ́ sí lórí àwọn ẹ̀sùn kínní, ẹ̀sùn kejì, ẹ̀sùn ẹ̀kẹrin, ẹ̀sùn karùn-ún àti ẹ̀sùn kẹfà tó wá sọ sẹ́wọ̀n 20 ọdún fún ẹ̀sùn kẹta àti ẹ̀wọ̀n ọdún 5 fún ẹ̀sùn keje. àmọ́ ju gbogbo ẹ̀ lọ ẹ̀wọ̀n gbére ni Kanu yóò wà nítorí àwọn tó kù yìí nì àmọ́ tí kò wá ara ẹran ni. ṣùgbọ́n o ọ̀kan nínú àwọn lọ́ọ̀yà tó ń lò tẹ́lẹ̀ Ayeraye ti ní ìdájọ́ náà kò tẹ́ àwọn lọ́rùn, àwọn ń lọ sílé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ilé ẹjọ́ náà ni yóò sì yọ Kanu jáde. ó dẹ̀yìn ìgbínsá o ká tó fi ìkarahun ẹ̀hà kòkò ohun yòówù tí yóò bá ti lẹ̀ jáde láti ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn yóò lọ́jọ́ lórí díẹ̀ o. èyí tó hàn báyìí ni pé wọ́n ti ju Nnamdi Kanu ajìjàgbara àwọn Biafra sẹ́wọ̀n gbére. Yẹmí Ògúnjọbí ló ṣe àkọsílẹ̀ ìdájọ́ Kanu yìí. Ọláyíwọlá alága ló bá a kà á fún Bùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.